Okú lè jù bẹ́ẹ̀ lọ o. Torí ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ọdẹ tó ń ṣọ́ ilé dùn orí ẹ̀gbọ́n báyìí ló máa kú sí. Ó gbàgbé pé kò sóhun tó ń bẹ nínú ọ̀rọ̀ adìyẹ táwọn òde òkè tèmi ò ní mọ̀. Kó má gbé yẹn dọ́dọ̀ mi o because if they try it wàláì mo máa disrespect wọn. Gbogbo tí a sọ nípa rẹ̀ pátá bó ti rí ni. Kí tẹ̀lé jáde kó lọ mú mi bá àwọn bandit. Ọjọ́ mélòó tí asáyé lò lẹ́kọ̀ọ́ tó tí asáyé sọ̀gbọ́n lọ́tọ̀ fásayọ̀. Àti bá tọ́ pínpín mi ni. Tó bá sì ní ẹ̀mí ara ẹ̀ lò ó takò nítorí wúrà iyebíye tó èmi ni mo ní o. Sọ́mi lọ́jọ́ yìí. Ìbàjẹ́ pé ìwọ tí mo ń wò yìí ọmọ yìí wúrà ìwọ là bá ta fún. Wúrà tó wà lọ́jọ́ rẹ̀ ni wúrà iyebíye ni bímú. Tó bá wà lọ jẹ́ kẹ́mi sọ́lá gbọ̀ngàn. Ẹ fi wá ṣògùn wá bí. Ẹ fi wá ṣògùn mo ti gẹ́ẹ̀tì. That is out of it. Ẹgbẹ́ lórí kúkú lọ ìwọlé. Wúrà iyebíye rẹ̀. Kò dé sílẹ̀ wúrà. Ṣé rí ọjọ́ tá a bá ti rí bí báyìí? Wọ́n máa kó òun lé. Kẹ́misọ́lá ṣé o wà ókè ṣá? Ọkọ yín ìyẹn ọkùn Bọ́lájí. Every one of us. Ọmọ wa láti ṣe. Kẹ́misọ́lá ń jẹ iṣẹ́ ọkọ ẹ̀. That's what I'm saying.